A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Iléeṣẹ́ elépo NNPCL ti sọ wípé àwọn yóò ta jálá epo tí àwọn rà lọ́wọ́ iléeṣẹ́ Dangote ní iye tí ó lé ní Náírà ní ẹkùn àríwá. Agbẹnusọ iléeṣẹ́ NNPC Olúfẹ́mi Ṣónẹ́yẹ ni ó ṣe àfihàn yìí lónìí. Ṣónẹ́yẹ ṣàlàyé wípé ó ṣeéṣe kí jálá epo kan wọ Náírà ní àwọn ìpínlẹ̀ bíi Borno àti Náírà 22 ní ìlú Àbújá, Sokoto, Kano àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ní ìpínlẹ̀ Ọ̀yọ́, Rivers àti àwọn ìpínlẹ̀ mìíràn ní ẹkùn gúúsù ni wọn yóò ti ta jálá epo kan ní Náírà. Náírà ni iye tí ó kéré jù tí wọ́n fẹ́ tà á ní ìpínlẹ̀ Èkó àti agbègbè rẹ̀. Àtẹ̀jáde náà tẹ̀síwájú wípé gẹ́gẹ́ bí ìlànà òfin lórí epo bẹtiró, ìjọba kọ́ ni ó ṣe àgbékalẹ̀ iye tí wọn yóò ta epo bẹtiró. Èyí wáyé lẹ́yìn ìdúnàdúrà láàárín olùrajà àti olùtajà. Bákan náà ni wọ́n ní owó dọ́là ni àwọn fi san epo tí àwọn gbé jáde lánàá ní iléeṣẹ́ Dangote fún oṣù kẹsàn-án. Ìdúnàdúrà pẹ̀lú owó náírà yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ 1 oṣù kẹwàá ọdún 2024. Wọ́n wá fi kún un wípé bí àríyànjiyàn bá bẹ́ sílẹ̀ lórí owó yìí, inú àwọn á dùn bí iléeṣẹ́ Dangote bá lè ṣe àdínkù rẹ̀ tí yóò sì jẹ́ àǹfààní fún ará ìlú. Bí a kò bá gbàgbé wípé iléeṣẹ́ Dangote ṣẹ́ àríyànjiyàn pẹ̀lú NNPC lánàá wípé àwọn ń ta jálá epo ní Náírà, ṣùgbọ́n wọ́n kọ̀ láti yọ̀ǹda iye tí wọ́n ń tà á. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn iléeṣẹ́ ìlà ìbánisọ̀rọ̀ ni wọ́n ń retí kí wọ́n bẹ̀rẹ̀ sí já àwọn oníbàárà tí kò bá tíì so ìlà ìbánisọ̀rọ̀ wọn pọ̀ mọ́ NIN lẹ́yìn tí gbèdéke tí àjọ NCC fún ará ìlú tẹnubẹ́po ní ọjọ́ 14 oṣù kẹsàn-án. Nínú oṣù kẹjọ ni NCC sọ nínú àtẹ̀jáde wípé àwọn ní ìrètí wípé bí ó bá máa fi tó ọjọ́ 15 oṣù kẹsàn-án, gbogbo ìlà ìbánisọ̀rọ̀ ni yóò ti wà ní àsopọ̀ pẹ̀lú NIN. Bí wọ́n ti gba àwọn oníbàárà ní ìmọ̀ràn kí wọ́n tètè ṣe èyí kí wọ́n má bàa kojú ìṣòro tí ó lè ṣúyọ lẹ́yìn rẹ̀, kí wọ́n sì tètè kàn sí iléeṣẹ́ ìlà ìbánisọ̀rọ̀ wọn ní kíákíá fún ìgbésẹ̀. Nínú oṣù kẹta ni àkọọ́lẹ̀ jẹ jáde láti NCC wípé nínú ìlà ìbánisọ̀rọ̀ 219 million káàkiri iléeṣẹ́ ìlà ìbánisọ̀rọ̀ bíi MTN, Glo, Airtel àti 9mobile, 153 million nínú rẹ̀ ni wọ́n ti so pọ̀ pẹ̀lú NIN tí ó fi kù 66 million tí ó ṣeéṣe kí ó ní ìṣòro jíjá kúrò lórí ìlà. Ìparí oṣù keje ni wọ́n gbégi dí àwọn ìlà ìbánisọ̀rọ̀ wọ̀nyí fún ìgbà díẹ̀ tí ó dá awuyewuye sílẹ̀ tí àwọn kan sì ń mú fún ìgbésẹ̀ tako ìfẹ̀hónúhàn fòpin sí ìṣèjọba tí kò dára tó ń bọ̀ lọ́nà kí wọ́n tó ṣí ojú òpó wọ̀nyí padà. Èyí ló mú NCC fún àwọn oníbàárà lákòókò díẹ̀ sí i tí àkókò ọ̀hún ti wá tẹnubẹ́po báyìí. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú ọ̀kan lára òṣìṣẹ́ NCC tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ nítorí kò láṣẹ láti fèsì lórí ọ̀rọ̀ yìí ni ó ti sọ wípé kò sí àǹfààní fún àlékún ọjọ́ mọ́. Àwọn yóò já ẹnikẹ́ni tí ó bá kọ̀ láti tẹ̀lé àṣẹ yìí kúrò lórí ìlà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìjọba ìpínlẹ̀ Zamfara ti sọ wípé 40 ènìyàn ni ó di olóògbé lẹ́yìn ìjàmbá ọkọ̀ ojú omi tí ó wáyé ní ìjọba ìbílẹ̀ Gumi, ìpínlẹ̀ Zamfara. Iléeṣẹ́ ìròyìn NAN jábọ̀ wípé ọkọ̀ ojú omi tí ó kó èrò tí ó lé ní 40 dojúdé sínú odò Bakin Kasuwa ní ìlú Ubandawakin. Amúgbálẹ́gbẹ̀ẹ́ gómìnà lórí ìròyìn Sulaiman Idris tí ó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ sọ wípé gómìnà ṣe àpèjúwe ìṣẹ̀lẹ̀ ọ̀hún ní àjálù ńlá bí ó ṣe darí àjọ alámòjútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ SEMA lọ ibi ìṣẹ̀lẹ̀ ní kíákíá láti ṣe ìdóòlà ẹ̀mí àti àwárí àwọn òkú tí ó ti kú. Bákan náà ni gómìnà ní kí wọ́n ṣe àgbéyẹ̀wò bí nǹkan ṣe bàjẹ́ sí kí wọ́n sì ṣe ìrànlọ́wọ́. Ó fi kún wípé gómìnà ti darí kọmíṣánná fún ará ìlú kí ó tètè pèsè ohun amáyédẹrùn fún àwọn wọ̀nyí àti ẹbí wọn.
bí ó ti gbàdúrà fún ẹ̀mí tí ó ti sọnù. Ó wáá sọ àsọdájú wípé ìjọba yìí yóò gbé ìgbésẹ̀ láti dènà irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ lọ́jọ́ iwájú. Ìròyìn jábọ̀ wípé àìpẹ́ yìí ni ìjàmbá ẹ̀kún omi ba ilé tí ó lé ní 2,000 jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ oko àti èrè ni ó ṣègbè dànù ní ìjọba ìbílẹ̀ yìí kan náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Mínísítà fún ìdàgbàsókè ohun àmúṣọrọ̀ Dókítà Délé Aláké ti bẹ̀rẹ̀ pínpín 1,200 àpò ìrẹsì fún àwọn aláìlágbára káàkiri ìjọba ìbílẹ̀ Kánsù 16 ní ìpínlẹ̀ Èkìtì. Nínú àtẹ̀jáde àná láti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ Ṣẹ́gun Tọ́mọrí ni Aláké ti sọ wípé ìjọba àpapọ̀ ni ó pèsè ìrẹsì yìí gẹ́gẹ́ bí ohun amáyédẹrùn pálíétìfù fún àwọn aláìlágbára ará ìlú ní ìgbèríko. Èyí ń wáyé lẹ́yìn ìpinnu ààrẹ láti fèsì sí ìpòǹgbẹ ará ìlú fún ìpèsè oúnjẹ sí i fún àwọn ará ìgbèríko. Bí wọ́n ti ń dúpẹ́ lọ́wọ́ ààrẹ Bọ́lá Tinubu lórí bí ó ti jẹ́ adarí elétí-ìgbọ́ àti onínúure, Aláké ní àpò ìrẹsì tí wọ́n fún òun pẹ̀lú ọ̀kọ̀ọ̀kan àwọn mínísítà yòókù láti fi ṣe àlékún ètò tí ó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ ni wọn yóò rí dájú wípé wọ́n pín fún àwọn arúgbó nìkan. Àtẹ̀jáde náà ṣàlàyé síwájú wípé àwọn nílò láti ṣe àfihàn ìwà ọmọlúwàbí sí ìtọ́jú àwọn bàbá àti ìyá nítorí àwọn wọ̀nyí kò ní agbára àti máa lọ du àpò ìrẹsì. Ìdí nìyí tí àwọn fi gbé ìgbésẹ̀ àti lọ gbé bá wọn nílé. Lẹ́yìn èyí ni wọn yóò ṣe àgbékalẹ̀ ohun amáyédẹrùn àwọn opó, ọmọ òrukàn, onípèníjà ara àti akẹ́kọ̀ọ́ iléèwé gíga. Wọ́n wá rọ àwọn onínúure ará ìpínlẹ̀ Èkìtì kí wọ́n nawọ́ ìrànlọ́wọ́ sí àwọn aláìní láwùjọ nítorí ojúṣe gbogbo ènìyàn ni láti ṣe àtìlẹ́yìn fún àwọn aláìní kí ìṣẹ́ òun ìyà lè di ohun ìgbàgbé láwùjọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Àwọn ọ̀jọ̀gbọ́n ti sọ wípé 65-litre cylinder ti compressed natural gas (CNG) tí iye rẹ̀ jẹ́ ₦3,500 yóò mú ọkọ̀ rìn láti Àbújá sí Kaduna. Ìrìnàjò tí í ṣe 191 kìlómítà. Onímọ̀ ẹ̀rọ àti alámòjútó ABG Conversion Center ní Dawakin, ọ̀kan lára ààyè tí ìjọba àpapọ̀ pèsè sílẹ̀ fún pàṣípààrọ̀ ẹ̀rọ ọkọ̀ sí ti afẹ́fẹ́ gáàsì ní ìlú Àbújá. Masud Yaro ni ó fìdí èyí múlẹ̀ fún akọ̀ròyìn. Iléeṣẹ́ ìròyìn náà jábọ̀ wípé Yaro sọ̀rọ̀ lórí àgbékalẹ̀ CNG ààrẹ bí wọ́n ti lọ fún àyẹ̀wò pínpín CNG conversion kit sí ẹ̀ka 6 tí wọ́n ti pèsè ní ìlú Àbújá. Yaro tẹ̀síwájú wípé táǹkì gáàsì fún CNG jẹ́ èyí tí ó ki, tí ọta ìbọn kò lè wọ inú rẹ̀, tí kíkì rẹ̀ wà láàrin 15mm sí 20mm láti pọn 65-litre capacity táǹkì afẹ́fẹ́ gáàsì kún kó lè náàyàn ju $3,500 lọ. Wíwa ọkọ̀ rẹ̀ yóò gbà tó wákàtí 2.5. Ọkọ̀ tí ó ń lo epo bẹtiró yóò lò tó 20 lítà epo fún ìrìnnà kan náà. Èyí yóò náàyàn tó $17,940 ní $897 iye tí ìjọba kéde. Yaro ní bákan náà ni CNG máa ń ṣe àtúnṣe ẹ́ńjìnì ọkọ̀ kí iṣẹ́ rẹ̀ lè túbọ̀ ṣe déédéé kí ó lè lálòpẹ́. Amójú ẹ̀rọ ní bí ó bá ṣe wípé oṣù 3 ni wọ́n fi ń sáfíìsì ẹ́ńjìnì ọkọ̀ tẹ́lẹ̀, pẹ̀lú CNG oṣù 5 ni yóò gbà. Yaro ní àwọn pọ̀ lẹ́nu iṣẹ́, àwọn sì ń ṣe àyípadà ẹ́ńjìnì ọkọ̀ tó 4 lójúmọ́, ṣùgbọ́n àwọn á kọ́kọ́ ṣe àyẹ̀wò ọkọ̀ láti mọ̀ bóyá ó pójú òṣùwọ̀n fún àyípadà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Adarí ológun àná 3 pẹ̀lú àwọn ọ̀gágun mìíràn ni wọ́n ní ìpàdé ìdákọ́ńkọ́ lánàá ní ìlú Minna, ìpínlẹ̀ Niger láti jíròrò lórí ipò tí orílẹ̀-èdè wà. Àwọn adarí ológun àná ọ̀hún ni Olúṣẹ́gun Ọbásanjọ́, Ibrahim Badamasi Babangida àti Abdulsalami Abubakar. Níbi ìpàdé tí ó wáyé ní ilé Babangida yìí láti rí National Security Adviser (NSA) àná, Ọ̀gágun Aliyu Gusau. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni a gbọ́ wípé wọ́n retí Ọbásanjọ́ kí ó tó dé. Bí ó
tilẹ̀ jẹ́ wípé ẹnikẹ́ni kò tíì mọ kókó ìpàdé wọn, àwọn kan ní kò lè jù lórí ìṣòro ààbò orílẹ̀-èdè àti bí ẹgbẹ́ òṣèlú PDP ṣe kọ̀ láti buọwọ́ lu ìwé àlàáfíà síwájú ìdìbò gómìnà ìpínlẹ̀ Edo. Ìwádìí sọ di mímọ̀ wípé ìpàdé yìí gbà wọ́n tó wákàtí méjì kí Ọbásanjọ́ tó padà sí Àbújá. Aago 4:30 ìrọ̀lẹ́ ni Ọbásanjọ́ ti dé sí pápákọ̀ òfurufú Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú Gulfstream 5 aircraft tí wọ́n ní ìgbàgbọ́ wípé wọ́n ṣátà kí ó tó gbéra padà láago 6:30 ìrọ̀lẹ́. Gómìnà ìpínlẹ̀ Niger ni ó pèsè ọkọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ ìjọba tí wọ́n wá gbé kúrò ní pápákọ̀ lọ ibi ìpàdé kí wọ́n tó tún dá a padà sí pápákọ̀ lẹ́yìn ìpàdé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn This Day tó jáde lónìí. Iléeṣẹ́ tó ń ṣàmójútó agbègbè ní ìpínlẹ̀ Èkó LASEPA ti ilé ìtajà oúnjẹ ìgbàlódé Donald's Fast Food tí í ṣe ti Pascal Chibuike Okechukwu tí gbogbo ènìyàn mọ̀ sí Cubana Chief Priest pa látàrí ariwo gbogbo ìgbà tí ó ń jáde láti ilé oúnjẹ yìí tí èyí sì tàpá sí òfin. Ilé oúnjẹ tí ó wà ní òpópónà Adébáyọ̀ Doherty Street, Lekki 1 ni àjọ LASEPA ti pa lẹ́yìn tí wọ́n kọ̀ láti tẹ̀lé òfin agbègbè pẹ̀lú gbogbo ìkìlọ̀ àti ìwé àkíyèsí tí wọ́n fi ránṣẹ́ sí wọn. Kọmíṣánná fún agbègbè àti ìsun omi ní ìpínlẹ̀ Èkó Tòkunbọ̀ Wahab ni ó mú ìkéde yìí wá lánàá lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ ilẹ̀ òkèèrè FBI ti sọ lánàá wípé àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ẹ̀sùn ìgbìyànjú àti ṣekúpa ààrẹ àná fún orílẹ̀-èdè United States Donald Trump lẹ́yìn tí wọ́n yìnbọn sí ọ̀gbẹ́ni kan tí wọ́n rí pẹ̀lú ìbọn AK-47 rifle nítòsí Palm Beach Trump ní Florida Golf Course. Agbẹnusọ fún ìpolongo ìbò Trump sọ wípé àlàáfíà ni Trump wà. Ìṣẹ̀lẹ̀ yìí ń wáyé láàrin oṣù méjì tí wọ́n yìnbọn fún Trump lẹ́gbẹ̀ẹ́ etí níbi ìpolongo ìbò ìta gbangba tí ó wáyé ní Butler, Pennsylvania. Iléeṣẹ́ ọlọ́pàá fìdí ẹ̀ múlẹ̀ fún iléeṣẹ́ ìròyìn ABC wípé afurasí yìí ti wà lákàtà wọn. Wọ́n ní agbébọn yìí súnmọ́ ààrẹ àná láàrin 300 sí 500 yards kí àwọn agbófinró tó kófìrí rẹ̀. Wọ́n yin ìbọn fún un tó ìgbà 4 sí 6 kí ó tó jọ̀wọ́ ìbọn ọwọ́ rẹ̀ sálọ, ṣùgbọ́n wọn kò tí ì lè fìdí ẹ̀ múlẹ̀ bóyá Trump ni ó fẹ́ yìnbọn ọ̀hún sí. Wọ́n ní afurasí yìí súré wọ inú ọkọ̀, ṣùgbọ́n àwọn tí ọ̀rọ̀ náà ṣojú rẹ̀ ṣe ìdánimọ̀ plate number ara ọkọ̀ tí àwọn aláṣẹ fi tíráàkì ọkọ̀ rẹ̀. Agbófinró Sheriff ní nítorí Trump kò sí lórí àlééfà ni àwọn kò ṣe lè dáàbò bo gbogbo àyíká golf course rẹ̀. Ìwọ̀nba agbófinró ni ó lè ṣiṣẹ́ mọ́ ní agbègbè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn This Day tó jáde lónìí.